Africa Content TV. Ọkùnrin lórí. Wọ́n fi ọ̀pọ̀ ẹgbẹ́ àtọ́rọ̀ èdè fámìlì. Wọ́n ní àdúgbò ẹ̀rọ àrùjá àgbà. Èèyàn lásán yẹn. Èèyàn lásán yẹn. Ẹ̀sọ́ àdúgbò ẹ̀rọ àrùjá àgbà. Bẹ́ẹ̀ ṣe wá àpadà sílé gbogbo yìí. Bára sílé òmìnira. Bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá tún délé tán. Ayọ̀lẹ̀ máa bá ń lé. Nípàdé àbúrò àbákàyè àbúrò nípàdé olówó. Bẹ́ẹ̀sì aláàjì ló ń jẹ́ àìdúrà lọ ìlú fún mímú. Ìyẹn bẹ́ẹ̀ bàbá. Gbogbo òṣèré orí ìtíátà wọn àti ara. Gbogbo òṣèré orí ìtàkùn ìjọba ẹ̀ka pátápátá. Ìjọba àkọlé tó mú kí ìdílé lórí mi. Ẹ̀yọ́ ọ̀gá ọ̀gá o. Ẹ̀yìn ìjọba wọn lọ sí ọgbà fún àdóòdì. Ẹ̀yìn náà ọjọ́ pẹ́pẹ́. Wọ́n lọ sí ọgbà òru. Báwo fi ń sílẹ̀ ẹ̀ máa ṣe owó. Wọ́n lọ ìgbà ìbáwọn lẹ́nu iṣẹ́. Òun ò rí bí ọmọ iṣẹ́ ó lọ àbájáde àti àwọn tó wà ní ìgbésẹ̀ tó wọn kú àdúgbò ìlú ètò. Ẹ̀yà òjò tó dá kí lóògùn yín bá dá. Ìyẹn ẹgbẹ́ yẹn kúrò láàárọ̀ Ajúmọ́ ẹ̀rọ ìpè olóògbé ẹbí ẹjọ́. Ó ní gbogbo ẹbí ẹ̀rọ ìjọ. Pàdùkọ́ ti wò ẹ̀jẹ̀ tó tóbi nìkan kà sí máa ọkùnrin ara ìyá. Fáwọn fọ́ọ̀mù. Àkọ́kọ́ rẹ̀ ní Ajúmọ́ àjẹbàjẹbà sí Akíndójọ́. Ilé ẹgbẹ́ yẹn kúnlẹ̀ láàárọ̀ ẹ̀ka ìyàwó ìkúnlẹ̀. Èmi náà, èyí ń tẹ́tí àkọ́rẹ́ bẹ́ẹ̀, mo ṣe ń tẹ́tí lọ́nà. Èmi náà kan ara mi bá àdùn à. Mo ti tẹ́tí àkọ́rẹ́ bẹ́ẹ̀, bẹ́ẹ̀ lápá náà prosperity. Mo tún wá kí dáadáa, tòró jẹ́ mọ̀ tó wà lórí àṣírárì. Tòró jẹ́ mọ̀ tó wà lórí àṣírárì máa ṣe é. Àwọn ọmọ mi àgbà ìṣẹ̀ ìpínlẹ̀ àgbà àlàbí tó pé lórí ńlá. Àwọn ọmọ ti sọ fún ṣé wọn náà lè tó lórí ńlá ni? Àwọn ọmọ tó lórí kékeré. Àwọn ẹbí káwé ìjọba pé ó kọ́ sí ikú péré páàsì wọn àlò ó fẹ́ràn òfò àìtọ́ ẹ̀rọ. Ó ṣe kẹ́mi àkérèdé. Ó kí ẹ̀ka fún ààrẹ ọkùnrin. Ó jọmọ́ tó lo àṣìyẹ̀ṣọ́. Èmi náà nínú ìsáàmọ́ ìṣẹ̀ ìpínlẹ̀ àrùbáta aláàbí láéláé. Ó jọmọ́ tó wà lé àṣìyẹ̀ ìpínlẹ̀ àrùbáta aláàbí yíwá. Èmi náà nínú ìsáàmọ́ ìṣẹ̀ ìpínlẹ̀ ìgbésà aláàbí mọ́fẹ́. Ẹni tó ń kún ní sọ̀rọ̀ àwọn. Èmi ilé ìdájọ́ wọn. Èyí ò ní dájọ́ fún ọ̀nàbánáwá àti lágbára lọ. Mo máa ṣọ̀pọ̀lọpọ̀ ọdún láàrin. Màá mú wọlé sí i. Wọ́n tí a máa mọ ìsírẹ́rìtì. Nípa ọdún ọdún kan. Bẹ́ẹ̀ tó ní akọ́lé sí ẹ̀fọn mi àlá nígbà àìsùnmọ̀. Ọmọ mi ní láàmú àti ìrìn nílà ọ̀rọ̀ ẹ̀ka. Ọlọ́wà ni mo ń fẹ́ mú fẹ́. Àfẹ́fẹ́ pé.
ṣéètì. Yóò takú pátápátá. Ó kọ́ sí ìbọn ìdúlé lágbàdàgbà àlàbíkó. Báà sí máa làbí ni mo fẹ́. Àwọn kan ti ọ̀sẹ̀ pé wọ́n fẹ́ pé léré ńlá fún. Ó léwọ̀n ọ̀gbẹ́. Lẹ́kọ̀ọ́ àdúrà rẹ̀ ni mo fẹ́ ojú wá. Ọ̀lẹ́tẹ̀ ní ìgbésà. Ẹ̀sìn àpérò ní ọ̀hún. Èyí ò ní ìjà ṣe mọ́ aláàbíọ́lá ọ̀gá kan fún àwọn tí wọ́n fẹ́ dán. Ọjọ́ tí wọ́n sá lọ́dọ̀ rẹ̀ sáré bẹ́ẹ̀ ni àwọn kan wà. Yorùbá gbọ́dọ̀ bẹ́ẹ̀ lé ìjẹun wọn. Ó lè gbọ́dọ̀ bẹ́ẹ̀ lé Yorùbá gbọ́dọ̀ bẹ́ẹ̀ lé ẹ̀sìn wọn. Ó wà gbọ́dọ̀ bẹ́ẹ̀ lé àwọn kan. Òkúri ojú ló bẹ̀rẹ̀ rí àwọn.